yẹn sílẹ̀ lé tó pera ẹ̀ ní mùsùlùmí tẹ́ bá lọ wò gbogbo orúkọ bú tó pe àwọn àfáà pátá ńlọmọ yẹn ń tẹ̀lé ní kọ̀ọ̀kan tí ò change so tá a bá ń sọ wípé ìṣòro Islam ọmọ yìí kéré ní ìṣòro Islam olórí ìṣòro Islam láti ìmú yẹn olórí ìṣòro Islam wàláyé òun láti ìmú ó ti jẹun ó ti yó lára àwọn àfáà ẹlòmíín lọ bókàdì tó fi méèkì owó ẹlòmíín lu àwọn èèyàn jìbìtì tó fi méèkì owó ẹlòmíín gbá àwọn èèyàn lórí yahoo tó fi méèkì àwọn àfáà tí wọ́n ń gbá yàn lẹ̀ ló ń wá bókàdì lórí everybody ó fún kálukú tajà ni ó tajà tán ló wá sọ pé òun fẹ́ withdraw kò dẹ̀ withdraw torí tírípù kan ètò lè tírípù kan ètò lè ńjọ́ bá ti tún sáfẹ́rẹ́ ó lè ó tán rántí iṣẹ́ tí ń ṣe bọ̀ látẹ̀yìn so mo nígbàgbọ́ yìí pé ó ṣeé ṣe kí ọmọ yìí ó súnmọ́ kó gba Islam pẹ̀lú gbogbo ohun tí mo gbọ́ lẹ́nu ya akọ́mọ ní kéwù níyà rẹ̀ o akọ́mọ ní kéwù níyà rẹ̀ o kódà ìyá ẹ̀ sọ fún mi pé òun ló ń kọ́ bàbá ẹ̀ ní kéwù senior ni màmá jẹ́ fún bàbá ẹ̀ nílé kéwù ilé ẹ̀kọ́ ni wọ́n ti pàdé so ó súnmọ́ tá a bá Quran sọ yìí pé la taqnatu min rahmatillah Sayyidina Umar gbogbo wa láti rántí ìtàn bó ṣe lọ lu àbúrò rẹ̀ obìnrin nítorí pé gbọ́ tí ń ka Quran bó ṣe lù nílùkulù tó faṣọ yamọ lára pé òun ka Quran níbi tí ń bínú Islam dé tí ń bínú ànábì dé òun ló wá padà wá di ọ̀kan náà àwọn humara ló di ọ̀kan náà àwọn khulafa ar-rashidin so la taqnatu min rahmatillah bákan náà hadith ànábì dẹ̀ sọ fún wa yìí pé habibaka aw namma aza an yakuna baghidaka yawman ma tó bá bínú sí yẹn bínú sí níbà ó lè dọ̀rẹ́ rẹ̀ lọ́la o tó bá ń fẹ́yàn léni fẹ́ràn rẹ̀ mọ́ níbà ó lè dọ̀tá rẹ̀ lọ́la o salamu alaykum warahmatullahi wabarakatuh. ẹ dákun síwájú kó tó di pé ẹ máa lọ ẹlòmíràn máa wò ó pé bàbá Akéwùgbà Gold nílọrin bó o ló ti jẹ ọ̀nà wo ni wọ́n gbé gbà bàbá kí ni tó dà wá papọ̀ tó fi wá mú yín délẹ̀ yìí. Islam ló dà wá pọ̀ tàbá mo sọ bí lecture mi kan tí mo ṣe kọjá pé tí wọ́n bá jẹ́ àfáà nílẹ̀ Yorùbá tó bá ń pè tí lọrin báwo tí ò bá gbà lọrin lálọ yóò gbà lábọ̀ kò necessary kó kéwú ní ìlú Ìlọrin kódà bí ò kéwú ìlú Ìlọrin gbogbo ibi tí ó ti pọ́n wọn ó lè kéwú ẹ̀ yóò pàdé ọmọ Ìlọrin so ìlú tí ò ṣe é fojú rí náà lórí ọ̀rọ̀ Islam ó ní tá a bá dẹ̀ wò lọ ìlú yìí ní ìlú kan tó jẹ́ pé ó wà pẹ̀lú àwọn north ó wà pẹ̀lú àwọn south west àárín méjì ló wà tẹ́ bá dẹ̀ rántí baba Sheikh Adam Abdallah Al-Alori rahimahullah rahmatan níbi mauludi baba wa jẹta baba wọ́n bá lọ́rin ìjẹta tẹ́ bá rántí orin tí wọ́n kọ níbẹ̀ níjọ́ yẹn tẹ́ fi mọ̀ yìí pé ìlú yìí bó ṣe wà fún àrèwá ló wà fúnlẹ̀ Yorùbá pàápàá jùlọ àwa tá ń gbé ìlú Ìlọrin 90% wa Yorùbá ni wá gbogbo èèyàn jagun gbalẹ̀ ní látijọ́ aláyé bá ti gba yẹn náà bá ti jagun gbà ó ti di tiẹ̀ náà nu tẹ́ bá lọ bàbá wa ń gbà tán bẹ̀rẹ̀ orin yẹn àmọ́ láyà dálẹ̀ kọ̀rìnà ènìyàn àbùnà Muhammadin àmìnira Ìlọrin tìbùtà àṣìlá ń wà máa kí mo bá gbàsìkò ẹ wá lọ wò parí orin yẹn mo jà dídùdì nílà ìfìyà àrídì Yorùbá. ilẹ̀ bo ni bàbá wa Ádámọ̀ sọ pé bàbá wa bá lọ́rin tí ń ṣe ń tí mo dáadáa Islam fi àrídì Yorùbá ìdán gbogbo wa Yorùbá ni wa gbogbo wa tán wá láǹfààní pé Òkè Ọ̀yà tán ni wa gbogbo àwọn orílẹ̀-èdè pọ̀ bẹ́ẹ̀ láyé tó jẹ́ pé wọ́n á bọ́ sáàrin méjì tí kì í dẹ̀ dìjà ìlú Ìlọrin ò complain pé bàbá wọ bá Ìlọrin fara ní òun bàbá wọ Ìlọrin ò complain pa àwọn ọmọ Ìlọrin wọn gbọ́rọ̀ sáwọn lẹ́nu kí ni tààràtà láti fẹ́ wá dá wàhálà sílẹ̀ respect tí ọmọ Ìlọrin dẹ̀ ní fún bàbá wọ bá Ìlọrin ó lójú ìlú tí wọ́n nírú respect bẹ́ẹ̀ fọba wọn lẹ̀ Yorùbá yòókù so kájẹ́ kálàáfíà ó jọba tán bá tiẹ̀ fẹ́ claim kankan ilẹ̀ Yorùbá yòókù ló yẹ ká máa gbé Ìlọrin mọ́ra pé nǹkan kan náà ni wá nǹkan kan náà ni wá ká máa fìfẹ́ hàn wọ́n káwọn náà máa fìfẹ́ hàn lẹ́ Yorùbá díẹ̀
a wà padà gbà wípé kí ló dé táwọn kan ń bẹ ní north táwọn ń bẹ ní south west nǹkan kan náà ni wá láì ní tọ́ọ̀kì bàbá wọ́n bá lọ́rin torí àwọn lọ́lọ́run pè lórí forever. Salamu alaikum warahmatullah. Alambise. Abasa kama mo máa ń gbádùn wọn púpọ̀. Bàbá ẹ̀dá kò ní parí àwọn tí wọ́n máa ń cause problem jù orí social media ni. Bẹ́ẹ̀ni. Pàápàá jùlọ lórí kọ́mẹ́ǹtì àwọn èèyàn ń kọ́mẹ́ǹtì ìbéèrè ọ̀rọ̀ méjì mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lé lórí sáà lórí àwọn tí ń kọ́mẹ́ǹtì tí wọ́n máa ń kọ́mẹ́ǹtì rọ́bìṣì number 1 number 2 ni pé social media yìí ǹjẹ́ bí ó ti yẹ ká lò náà là ń lò. Ó dijọ́ tí àwa mùsùlùmí ilẹ̀ Yorùbá tá a bá tó ronú pé a ti lè dá data ṣèdò ní àárọ̀ yìí. Fúnra wa. Àwọn tó ṣe social media majority wọn ọ̀dọ́ lọ mọ̀ kódà àwọn ìgbàpọ̀ lọ́hùn bẹ̀ àwa dẹ̀ gorí ẹ̀ àfi ń ba yé ara wa jẹ́ oníṣẹ̀ṣe kan ní ba yé mùsùlùmí jẹ́ o àwa mùsùlùmí gangan nìṣòro ara wa wọn máa bẹ̀rù ráwà ní àfáà nígbà kan ráwà ní lásán wọn sùn ẹ̀yìn ibà nǹkan ní dé ní àtàkà orúmọ gbogbo àwọn àfáà n tí wọ́n ṣe síwájú yẹn múná àjù táwọn gbé dání yẹn làwọn yòókù náà fọ́lò lèmi fi ń tẹnumọ́ pé ẹ má wo àwọn oníṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ìṣòro Islam o àwọn ọmọ mùsùlùmí tí wọ́n dá sílẹ̀ gangan àwọn nìṣòro Islam torí tí wọn tá a bá fi wọn jófin ẹlòmíì ò tún tẹ̀lé wọn o ìníládẹ̀rí àwọn ọmọ olórin ti sọ pé mẹ́ni wèrè pọ̀ ńlẹ̀ mẹ́ni wèrè sì ń bọ̀ ẹnìkan ló sun Kùránì ná ńlá ń pariwo ńgbà ẹnìkan jáde ń sin àti Kùránì àti Bíbélì àtọkùn afá ọ̀sánà sí gbogbo ẹ̀ mẹ́ni wèrè sì tó ń bọ̀ lẹ́yìn. Salamu alaikum warahmatullah. Baba. Mo máa gbádùn yín púpọ̀ nọ́mbà bàbá. Ẹ̀yà. 533 7 ẹ wá fi nọ́mbà wọn flash àbí tí wọ́n kọ́ ẹ dákẹ́ fi flash mo nídìí láti pè wọ́n kán tó lọ ẹ gbọ́ àbá tó ń bá mi rìkọ́dì yẹn rà ẹ ṣeun gẹ.